A kú ìsinmi òpin ọ̀sẹ̀, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa. Ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Sátidé àbámẹ́ta tó kẹ́yìn sí ọ̀sẹ̀. Ogúnjọ́ nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká mu tíì gbígbóná o ká fi gbọ̀n tútù nù, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn àgbààgbà nínú àjọ ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress NLC àti TUC ni wọ́n ti jókòó yí tábìlì pọ̀ nínú ìpàdé onípàjáwìrì kan èyí tó wáyé lọ́jọ́ Jímọ̀ tí í ṣe ọjọ́ 19 nínú oṣù keje ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí, láti lè fún gbogbo àwọn àgbààgbà ọmọ ẹgbẹ́ ọ̀hún lésì àbábọ̀ ìpàdé tí àwọn ààrẹ méjèèjì ti ẹgbẹ́ náà TUC àti NLC tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí tí ṣe ọjọ́ 18 nínú oṣù keje ọdún èyí tí a wà yìí, lójúnà láti lè fi ọ̀rọ̀ ọ̀hún gúnlẹ̀ síbì kan lórí owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù èyí tó ti ń di fàákàjà láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́. Bẹ́ẹ̀ bá gbàgbé lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tí ó tàn yìí ni àwọn igun méjèèjì tòṣìṣẹ́ ọ̀hún ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Tinubu tí wọ́n sì forí ìkòkò sọ́dún wípé àwọn yóò máa gba ẹgbẹ̀rún lọ́nà 70 náírà 70,000 naira èyí tí wọ́n jọ fi ẹnu ọ̀rọ̀ ọ̀hún kò sí pẹ̀lú ọ̀rọ̀ wípé lẹ́yìn ọdún mẹ́ta wọn yóò tún gbé ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù ọ̀hún wọn yóò tún gbé yẹ̀wò láti lè fi ṣe àfikún bí orílẹ̀-èdè Nàìjíríà tó bá ṣe ń lọ sí. Ìdí rèé tí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ ti àwọn òṣìṣẹ́ NLC tí wọ́n ṣe ìpàdé onípàjáwìrì kan lánàá láti lè fún wọn ní èsì àbábọ̀ ìpàdé tí àwọn ṣe pẹ̀lú ààrẹ lórí owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù tí wọ́n sì ti gbà láti máa gba owó oṣù èyí tó kéré jù 70,000 naira lóṣooṣù gẹ́gẹ́ bí owó oṣù wọn. Eléyìí tí wọ́n sì sọ wípé bó bá tún pé díẹ̀ sí àwọn yóò tún ọ̀rọ̀ ọ̀hún wọn yóò tún gbé yẹ̀wò láti lè máa ṣe àfikún owó oṣù wọn bí ó bá ṣe ń lọ, gẹ́gẹ́ bí òwe tí àwọn àgbà pa wípé bí ẹyẹ bá ti lọ ìlà ń sọ̀kò rẹ̀. Wọ́n ní bí ètò ọrọ̀ ajé Nàìjíríà bá ti rí ni yóò máa sọ bí owó oṣù wọn yóò ṣe máa lọ sí Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ní àwọn yóò ná tó tírílíọ̀nù 3 fún owó oṣù àwọn òṣìṣẹ́, owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ẹnu ọba àti àwọ̀ àjẹmọ́nú àwọn tí wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lónìí ti ṣe ọjọ́ Sátidé ogúnjọ́ nínú oṣù keje látẹnu alákòóso fún ètò ọrọ̀ ajé ìṣúná owó àti ọgbọ́n inú lórílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Àtíkù Bàgúdù, èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde fún àwọn akọ̀ròyìn àti nígbà tó ń tẹ́pẹpẹ àbájáde àti ọ̀nà àbáyọ sí àwọn iṣẹ́ tó wà níwájú rẹ̀ níwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n gbé kalẹ̀, èyí tó ń fi ojú wo bí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti ìṣúná owó ṣe ń lọ sí nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún, èyí tí Ọlámilékan Adéọlá Yáyì tó jẹ́ alága fún àwọn ìgbìmọ̀ náà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Níbẹ̀ ni alákòóso ọ̀hún ti ń sọ wípé lórí àfikún àti àyípadà èyí tó dé bá ìṣúná owó ọdún 2024 yìí, níbi tí wọ́n ti fi bíi tírílíọ̀nù 6 ó lé díẹ̀ náírà tí wọ́n ti fi kún, tí àpapọ̀ ìṣúná owó ọdún yìí ti ń lọ bíi tírílíọ̀nù 33 $33 million naira. Léléyìí tí wọ́n sì ní tírílíọ̀nù 3 ni wọ́n yóò ná fún àwọn sísan owó oṣù àwọn òṣìṣẹ́, pàápàá jù lórí àfikún èyí tó ti dé bá owó oṣù àwọn òṣìṣẹ́ 70,000 naira. Bákan náà wọ́n ní owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba àti owó gbà má bínú tó jẹ́ owó àjẹmọ́nú wọn
ló fà á tó jẹ́ wípé owó náà fi lọ sókè díẹ̀ sí i tó sì jẹ́ wípé bíi tírílíọ̀nù 3 ń làwọn àlàkalẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìní yóò gbé hánu o gẹ́gẹ́ bí wọ́n ti sọ o tírílíọ̀nù 6.2 náírà òun ló ti lékún ìṣúná owó ọdún 2024 èyí tí a wà nínú rẹ̀ yìí tí gbogbo àpapọ̀ owó tá a ná lọ́dún yìí ti ń lọ bíi 33.7 trillion naira eyín tírílíọ̀nù 3.37 náírà òun ni owó tá a ná fún ìṣúná owó ọdún 2024 gẹ́gẹ́ bí alákòóso ọ̀hún Bàgúdù bó ṣe ṣe lálàyé fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tó jẹ́ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn ètò ìṣúná owó ọdún 2024 ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n ní bíná ò bá tán lórí ẹ̀jẹ̀ ìtàn lè kàn o àti wípé ohun tó bá dunni báyìí náà ní pọ̀ lọ́rọ̀ ẹni wọ́n sì ní bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ àbùṣebùṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pariwo síta báyìí wípé ìtura àti àwọn ẹ̀bùn gbàmábínú tí ìjọba àpapọ̀ tí wọ́n ń pín o sí àwọn ìpínlẹ̀ kọ́ ni yóò tán ìṣòro àìríjẹ àìrímu àìríná àìrílò èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra o bí kò ṣe wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ láti lè kojú ìṣòro àwọn ọ̀wọ́n gógó oúnjẹ àti ìṣòro eléyìí tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà lọ́sàn kan òru kan ọ̀kan nínú àwọn ènìyàn eléyìí tí iléeṣẹ́ wa tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ọ̀gbẹ́ni Blessing Adima eléyìí tó jẹ́ pé àti ìpínlẹ̀ Delta ń ló ti bá aṣojú kọ̀ròyìn ilé wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká ṣe lálàyé wípé bá ní parọ́ tanra wa ó ní ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà ti kọjá ìrẹsì eléyìí tí wọ́n ń kó sínú ọkọ̀ àjàgbé eléjò tí wọ́n ní kó máa lọ sí àwọn ìpínlẹ̀ kankan láti lè máa fún àwọn olùgbé ìpínlẹ̀ kankan ní àpò ìrẹsì wọ́n ní ṣe àpò ìrẹsì kan ńlá jẹ fún odidi ọdún kan ni o tàbí a ò ní jẹ oúnjẹ míì mọ́ yàtọ̀ sí ìrẹsì ní báyìí wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé yèyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ báyìí ní gbọmọ Ọ̀rúnmìlà wọ́n ní iṣẹ́ tí Tinubu yóò ṣe é pọ̀ o wọ́n ní àkọ́kọ́ ó yẹ kó kọ́kọ́ gbé ìgbésẹ̀ lórí ètò bí oúnjẹ yóò ṣe pọ̀ lọ́pọ̀ yanturu fún gbogbo mùtúmùwà lórílẹ̀‐èdè yìí bákan náà kí wọ́n gbé ìgbésẹ̀ láti paná ìṣòro èyí tó ń kojú ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn Fúlàní dẹrandẹran tí wọ́n ṣe àkóbá pẹ̀lú ìkọlù sí àwọn àgbẹ̀ èyí tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n làmìlaka tí wọn ò lè lọ sínú oko wọn mọ́ o láti lọ rèé dáko oúnjẹ tá ó jẹ bákan náà wọ́n ní àwọn tí ń jiyàn gbé yìí náà tún jẹ́ ọ̀pọ̀lọpọ̀ èyí tó ń ṣe àkóbá o fún oúnjẹ èyí tó wọ́n gógó lórílẹ̀‐èdè yìí nítorí àwọn ajínigbé ọ̀hún náà bí wọ́n ṣe ń jí àwọn àgbẹ̀ tó làmìlaka bí wọ́n ṣe ń jí wọn gbé tí wọ́n ń gba owó tí wọ́n sì tún pa wọ́n yìí yóò ṣe àkóbá o fún oúnjẹ wọ́n wá ní bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe ń kó ìrẹsì wọlé láti òkè òkun ó ti fi hàn wípé ètò ìṣèjọba tó ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí kò ní nǹkan rere kankan ní pàtó tó fẹ́ ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àwọn ìwà ìtìjú gbà nírú ìgbésẹ̀ báyìí jẹ́ o fún irú orílẹ̀-èdè Nàìjíríà tí Ọlọ́run dá lọ́lá lórí ilẹ̀ àlùmọ́nì èyí tó pọ̀ lọ́pọ̀ yanturu ká tún máa kó oúnjẹ wọlé wọ́n lé ó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè lágbàláyé ò tí yóò máa fún àwọn orílẹ̀-èdè yòókù ló jẹ ni kò yẹ kó jà wà lẹ́yà máa tún lọ máa fi owó ra òbítíbitì ìrẹsì kó wọlé o lákòótán nínú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Blessing ó ní òun rọ ìjọba àpapọ̀ láti tètè wá wọ̀rọ̀ kàn fi ṣàdá lórí àwọn àyè kùdìẹ̀kudiẹ èyí tó ń ṣe àkóbá tí oúnjẹ fi wọ́n gógó lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n lè jẹ́ kí nǹkan kó rọrùn ní orílẹ̀‐èdè yìí tó ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn aṣaralóore S2 herbal mixture tá a bá wá lọ padà dé ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú ẹ kú kalẹ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́
tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wá ń ṣe súkẹ́súkẹ́ lórí àyà Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 herbal bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. ẹ káàbọ̀ padà mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà ọ̀hún egbògi eléyìí tí wọ́n fi ewé àti egbò ilẹ̀ bàbá wa kójọ ni tó sì jẹ́ wípé ó dáa fọ́kùnrin àti fóbìnrin ẹ̀yin náà lọ mú tiyín láwọn ilé ìtajà gbogbo kó lè máa ṣiṣẹ́ tó dáa lágbo ara. Ìròyìn fẹ́lifẹ́li ó sì ń tẹ̀síwájú. Ẹni tó jẹ́ olùdarí tó ṣe kò kárí ìpolongo ìbò ti ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party fún ètò ìbò gbogbogbò tó wáyé lọ́dún 2023 olóyè Dóyin Òkúpè ohun màá ló ti sọ̀rọ̀ bóde o wípé Peter Obi tó jẹ́ ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ó dalẹ̀ Alhaji Atiku Abubakar ni ó ní ọ̀dàlẹ̀ balẹ̀ lọ ìní Peter Obi gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé Dóyin Òkúpè bó ṣe ṣe àpèjúwe Peter Obi ó ní lórí ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi ń kan òun wípé òun dalẹ̀ Peter Obi ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó nítorí wípé Peter Obi ó bá òun nínú òṣèlú ṣíṣe ni Dóyin Òkúpè ní ọdún 1978 lòun ti bẹ̀rẹ̀ òṣèlú nígbà náà ó ní ń bo ni Peter Obi wà ó ní lótìtọ́ àti lódodo ni wọ́n pe òun mọ́ra ní ọdún 2023 láti fún wọn ní ọgbọ́n àti bákan náà kóhun lè bá wọn gbé ìgbésẹ̀ bí wọn yóò ṣe jáwé olúborí ò sí ipò ààrẹ ní ọdún 2023 ṣùgbọ́n tó jẹ́ wípé kọ̀ òun báyìí náà ni ọ̀rọ̀ òun fẹnu tilẹ̀ sí o ó ní bẹ́ẹ̀ bá wà wò dáadáa ó ní talẹ́ntó mọ Peter Obi nínú ìgbó. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò tó jẹ́ ti elédè òyìnbó Chinedu Ikedieze tí gbogbo èèyàn mọ̀ sí Akin ọ̀gbẹ́ni kúkúrú ni ohun mà ló ti sọ wípé láìpẹ́ láìjìnà òun yóò ṣe àfihàn ìyàwó èkejì tóun yóò fẹ́ sílé báyìí gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde àwọn oníròyìn tó fi ọ̀rọ̀ wá lẹ́nu sọ di mímọ̀ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé arábìnrin àkọ́kọ́ eléyìí tí Akin tó kọ́kọ́ fẹ́ o ní ìpínyà ló ti dé bá wọn ṣùgbọ́n tí ò fẹ́ sọ fún ẹnikẹ́ni nínú ọ̀rọ̀ kan eléyìí tí Akin eyín Chinedu tó fi léde nínú nǹkan tó kọ sórí ayélujára rẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí òun ló fi orúkọ arábìnrin ìyàwó tuntun ọ̀sìnkín èyí tó ṣẹ̀ fẹ́ gbé wọlé yìí níbi tó ti ń kí èyí hàn fún ayẹyẹ ìjọ́òbí rẹ̀ arábìnrin Steviani Promise ìdórúkọ ìyàwó tuntun ọ̀hún níbẹ̀ nìyẹn ló ti ń ké fún ayẹyẹ ìjọ́òbí rẹ̀ Akin ó sọ̀rọ̀ ilẹ̀kùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìdùnnú ọ̀rọ̀ ìwúrí èyí tó kọ láti fi fún arábìnrin Steviani Promise tí ṣe ìyàwó tuntun yìí wípé inú òun dùn láti ní gẹ́gẹ́ bí aya láti ìgbà tó ti wọnú ayé òun ni ayé òun ti ní ìtumọ̀ ní gbogbo nǹkan tí ń lọ tí Ọlọ́run sì ti fi ọmọ mẹ́ta àtàwọn lọ́rẹ
obìnrin méjì ọkùnrin kan o. Ó ní nípa ìdí èyí ó ní Steviani yẹ lóbìnrin ètí ènìyàn tó ń gbárùkùtì, ó ló sì yẹ lóbìnrin èyí tó dáa láti wà nínú ilé ọkùnrin, èyí tó bá ní sàkọ̀tun tó sì ní àfojúsùn ọjọ́ ọ̀la fún ìrìn àjò rẹ̀. Ní báyìí bẹ́ẹ̀ bá gbàgbé ọdún 2011 òun ni Akin ló ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó àkọ́kọ́ rẹ̀ tí wọ́n pè ní Eniyan Nwajia, èyí tó jẹ́ ìyàwó àkọ́kọ́ tí wọ́n ṣe ìgbéyàwó lọ́dún 2011. Ṣùgbọ́n di àsìkò tí ìròyìn kóra jọ ẹnikẹ́ni ò lè sọ bí ìrìn àjò òun pẹ̀lú ìyàwó àkọ́kọ́ rẹ̀ Eniyan, ẹnikẹ́ni ò lè sọ bí tí ìrìn àjò ọ̀hún tó yà sí, yálà inú ilé ni àbó ti forí ṣọpọ́n o. Ṣùgbọ́n Akin tí í ṣe èkejì pọ̀pọ́ ni ó ní inú òun dùn gẹ́gẹ́ bí Steviani Promise ṣe jẹ́ ìyàwó òun, Ọ̀sìnkí tó sì jẹ́ ìyàwó alálùbáríkà. Ó ní yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú ayọ̀ òun àlàáfíà. Tó ẹ̀yin ará, Yorùbá bọ̀ wọ́n ní bá a bá gbé àwòrán gẹ̀gẹ̀ ibi tó dá báyìí ńlá fi tì sí. Ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì. Ire ayọ̀ Ọlọ́run ọba kò ní fi wálẹ̀ o. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.